ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, mo kí yín káàbọ̀ sínú ọdún tuntun ìyẹn ọdún 2025. mo kí yín wípé happy new year to you all. ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìfọ̀kànbalẹ̀ òun lọ́dún yìí máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. èyí wá ní ìwádìí oṣù kìíní January ti ọdún 2025 fún ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries. mo kí Ọlọ́run ọba, mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ̀ Ọ̀rúnmìlà tó yẹ ni tí ò sunwọ̀n ṣe. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries nílé lóko lẹ́yìn odi tẹ̀ ń wò mí káàbọ̀ lẹ́ẹ̀kan sí sínú oṣù tuntun àti ọdún tuntun 2025 tí a wà nú ẹ̀ yìí. oṣù ayọ̀, oṣù ìdùnnú lóṣù yìí máa jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. kí ni oṣù yìí ní fẹ́yìn tí ẹ̀ ń lo ìràwọ̀ yìí? ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. ní ọjọ́ Thursday tí ń ṣe January 2, àkókò yẹn ó ṣeéṣe kí ara yín dédé fẹ́ máa dìde kó máa ṣe yín bí ìgbà pé ẹ nílò láti wà pẹ̀lú olólùfẹ́ yín. ẹ bá jẹ́ single, ẹ bá jẹ́ married person, ẹ ní feelings kan lákòókò yẹn. lọ́jọ́ yẹn ó dára púpọ̀ kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. bẹ́ẹ̀ sì ni àkókò ọjọ́ yẹn ó ṣeéṣe kí ẹ rí àwọn nǹkan kéékèèké kan tó lè fẹ́ mú kára máa kan yín bákan. bẹ́ẹ̀ sì ni ọjọ́ New Year tí ń ṣe January 1 àti January 2 ó dára púpọ̀ kí ẹ fi relax, kí ẹ fi sinmi. kò dára kí ẹ stress ara yín ju bó ṣe lọ láwọn ọjọ́ méjì yẹn. tó bá di lọ́jọ́ Friday tí ń ṣe January 3, àkókò yẹn máa wà very spiritual. ó dára tí ẹ bá ní ìwádìí kan àbí méjì tẹ́ fẹ́ ṣe kẹ́ ẹ ṣe lọ́jọ́ náà. bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ yà àkókò kan sọ́tọ̀ láti fi ṣe prayer ní àkókò ọjọ́ náà. bákan náà sì rèé, ẹ lè ṣe èyíkéyìí spiritual practice tó bá wù yín lákòókò ọjọ́ náà. kódà ó dára púpọ̀ ní ọjọ́ yẹn tí ẹ bá lè bọ orí yín, kí ẹ béèrè nǹkan tí ẹlẹ́dàá yín gbà kí ẹ bọ orí. bẹ́ẹ̀ sì ni tí ẹ bá sùn láṣálẹ́ ọjọ́ yẹn náà, ó ṣeéṣe kí ẹ lálàá tí ó máa ní ìtumọ̀ sí ìgbésí ayé yín. ní ọjọ́ Monday tí wá ń ṣe January 6, a ṣe yín bí ìgbà pé kí ẹ wà ńlé. tí ó bá wá ń ṣe ẹ̀yin bẹ́ẹ̀, ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀, kí ẹ sinmi, kí ẹ relax, kí ẹ lo àkókò àti ìgbà ní ilé. ní ọjọ́ Monday tí ń ṣe January 13, a máa ní òṣùpá ràbàǹdẹ̀ kan ní ojú ọ̀run, ìyẹn full moon in Cancer. àkókò ọjọ́ yẹn ní òmìnira láti káàkiri lọ bíkíbi o, ṣùgbọ́n kí ẹ kíyèsára tówó ṣeéṣe kí ìjà fẹ́ bẹ́lẹ̀ láàrin ẹ̀yin àti ènìyàn. kí ẹ mú sùúrù lò dáadáa, kí ẹ má bẹnikẹ́ni ní ìṣù rárá. òòrùn máa wá yí bírí wọnú ìràwọ̀ Aquarius ní ọjọ́ Sunday tí ń ṣe January 19. ní gbogbo àkókò ìràwọ̀ Aquarius yìí pátá, ẹ máa wà very social, kódà ẹ máa wà very communicative ní gbogbo àkókò yẹn. ó ṣe kókó, ó ṣe pàtàkì kí ẹ mú ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ àtàwọn ọ̀rẹ́ yín lọ́kùnkúndùn dáadáa, látàrí pé tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ó ṣeéṣe kí ẹ rí àwọn àǹfààní kọ̀ọ̀kan. ní ọjọ́ Monday tí wá ń ṣe January 27 lọ sí iwájú, kí ẹ kíyèsára pẹ̀lú à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. à ń gọ́sìpù kò dára. tẹ́ ẹ bá sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kó jẹ́ ọ̀rọ̀ tí ó dáa. lágbájá yẹn ti ṣoríire, lágbájá yẹn ti ṣe nǹkan dáadáa. ẹ má sọ èèyàn láì dá lẹ́yìn, kò dára lákòókò náà. ní ọjọ́ Wednesday tí wá ń ṣe January 29, ẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣalábàápàdé ọ̀rẹ́ tuntun, tàbí kó ṣe pé ẹni tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti ríra yín tàbí tí ẹ ti bára ṣe, kí ẹ tún fẹ́ ní connection dáadáa padà, látàrí pé a máa ní òṣùpá tuntun kan ní ojú ọ̀run, ìyẹn new moon in Aquarius. yẹn sì máa tún jẹ́ kí ẹ tún wà very very social lákòókò yẹn lọ sí iwájú. ní ọjọ́ Thursday tí wá ń ṣe January 30, àgbáyé ìràwọ̀ kan tí a mọ̀ sí Uranus, ó máa parí yí bírí sí ẹ̀yìn ẹ̀ tí a sì bẹ̀rẹ̀ sí ní yí sí iwájú padà. àkókò yẹn lọ sí iwájú, ẹ máa bẹ̀rẹ̀ sí ní clarity lórí àwọn nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ owó àti ọ̀rọ̀ iṣẹ́, látàrí pé ẹ máa lè decide pé ìgbésẹ̀ wo mo fẹ́ gbé nípa ọ̀rọ̀ iṣẹ́ mi tí mo lè fi dọlọ́lá, tí ó sì ṣeéṣe kí àwọn nǹkan yẹn kí ó máa bọ́ sí. ṣùgbọ́n kí ẹ má gbàgbé wípé máàsì, àgbáyé ìràwọ̀ kan tó ti bẹ̀rẹ̀ yí bírí sẹ́yìn, tó fa slow down nípa ọ̀rọ̀ iṣẹ́ láti December oṣù tó lọ, ó sì wà ní retrograde tó sì tún fa slow down yẹn lọ díẹ̀díẹ̀. kí ẹ túbọ̀ máa ṣe ìwúre, kí gbogbo iṣẹ́ yín kí ó túbọ̀ máa ní ìdàgbàsókè ní gbogbo oṣù ìpátá. ẹ hùwà dáadáa sí àwọn ènìyàn, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, torí tí ẹ bá ṣe dáadáa sáwọn èèyàn sí náà lẹ́ ṣe rí dáadáa gbà sí. ẹ wá ìrọ̀rùn láwùjọ yín, ẹ kíyèsára pẹ̀lú ìbínú, ìfàǹfò dá ní àárín ẹ̀yin àti ènìyàn, kí ẹ sì ṣe ìwúre kọ́ lọ́n gbé yín borí àwọn ọ̀tá. a tún máa pàdé nínú oṣù kejì February ní ìrọ̀rùn àti àlàáfíà láṣẹ Èdùmàrè. ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ̀yìn tí ẹ fẹ́ ṣe ìwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire ogbó ajẹ́ tiwa lónìí, ní oṣù yìí, ní ọdún tuntun tí a wà nú èyí, àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.